ìyàwó. Tàbá wá sọ̀rọ̀ nípa Yorubaa'bu tòní bó ló ṣe wá jẹ́ o. wá ṣàdúrà. Yorubaa'bu fún tòní òun náà ní bíṣu ẹni bá ta àádọ́wọ́ bò jẹ ni. àlè látòrí lọ títí lọ dẹ́sẹ̀. Yorùbá ọ̀ràn tòní Yorùbá àsọnu òun náà ni pé bíṣu ẹni bá ta àádọ́wọ́ bò jẹ ni. civilization ló jàǹgbà ìgbòho tá a dá yé pa. ọ̀làjú dé. ṣé ẹ rí bá a bá ń sọ̀rọ̀ wípé iṣu ta iṣu ò tó iṣu lèèyàn ń dọwọ́ bò ó. gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization. bí iṣu bá tó iṣu tán bàsí àgàn ò lè ṣe é dàbò. kámọ́tì wàá sọ wípé ọwọ́. bóyá nípa ìyára sọ̀rọ̀ wa ni bóyá nípa wípé ibi tá a ti gbọ́ àgbọ̀n tí wọ́n wí dáadáa ni. ó ṣeéṣe kó jẹ́ kan nínú àwọn nǹkan wọ̀nyí náà ló fà tó fi jẹ́ wípé bíṣu ẹni bá ta àádọ́wọ́ bòjẹ́ làwọn èèyàn wí. wéèdìwé ọ̀làjú ṣàlàyé. jẹ́jẹ́ wá mọ̀ wípé bíṣu ẹni bá ta àádọ́wọ́ bòjẹ́ Yorubaa'bu ni. kí wàá ló yẹ kó jẹ́ o. wéèdìwé ọ̀làjú ṣàlàyé. olótì dáyé tipẹ́tipẹ́. ohun tó yẹ kó jẹ́ náà ni wípé bí iṣu ẹni bá tú èèyàn dọwọ́ bòjẹ́ ni. ọ̀làjú ṣàlàyé. ẹṣin ti dá. ẹ rí wípé babájọ wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ kan náà bóyá ṣe lè gbé oúnjẹ fún ọmọ yín tóun àti àwọn kan wá wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ kan náà oúnjẹ tẹ́ ẹ wá gbé fún ọmọ yín iṣu ni èèyàn bíi 4-5 náà ló tún wá gbé iṣu wá nílé ẹ̀kọ́ wọn lọ́jọ́ náà iṣu tí wọ́n wá gbé wá yìí kálukú ti wá ṣí abọ́ tó gbóúnjẹ rẹ̀ sí wọ́n fẹ́ mọ jẹ oúnjẹ bóyá lásìkò jáde oúnjẹ àbí bóyá kọ́ńtẹ̀ tó wọ yàrá ìkàwé lọ́jọ́ náà nígbà tí wọ́n wá ṣí abọ́ iṣu tí kálukú ti gbé wá yìí a wá rí wípé àwọn ẹni àkọ́kọ́ ẹni ẹ̀kejì ẹni ẹ̀kẹta bóyá bí iṣu dàgí ni tàbí kó tẹ̀ jẹ́ pé iṣu ọ̀lọ̀ tá a tún mọ̀ sí ìgangan tí ó wá tó ti ń pààrọ̀ ojú bóyá nípasẹ̀ ajílẹ̀ tàbí pé kó mọ̀ tiẹ̀ ṣe dáadáa tí ò funfun dáadáa ẹ rí wípé kì í ṣe gbogbo iṣu ní mọ̀ ń funfun nígbà tá a bá sè tán kì í ṣe gbogbo iṣu ní mọ̀ ń dùn wò nígbà tá a bá sè tán àwọn tí wọ́n bá mọ̀ ṣu dáadáa wọ́n ti mọ̀ ń mọ àwọn iṣu tí yóò dùn wò bó bá dórí iná tàbí tó bá dénú àbọ̀ tán. torí náà ńkọ́ ìgbà tí iṣu yìí tó bá ti wá ṣẹlẹ̀ pé tẹnìkan kò ṣojú funfun dáadáa tí ò tú dáadáa tẹlòmíì òun ló tú dáadáa ẹni títí ẹ̀ tó tú dáadáa yìí tó funfun tó ṣe é wò tó dùn jẹ tó jẹ́ pé kéèyàn tó fi sẹ́nu gan ojú rẹ̀ ti ń pèèyàn ó ti ń pèèyàn mọ́ra. òrùn náà fi ń ká wákàtí. irú ẹni báyìí àti ẹni títí ẹ̀ ò funfun ẹni títí ẹ̀ ò funfun yìí tó funfun yóò wọ̀ lójú yóò fẹ́ sọ wípé iṣu rẹ̀ ìmọ̀ rẹ̀ wà á yé o jẹ́ ń tọ́ wò ná jẹ́ ń wò ó wò ná. ṣàdílé ṣáná máa ń. tá a bá ti wá rí i pé láàrin gbogbo ẹgbẹ́ àwọn tí wọ́n ń gbé ṣu tí wọ́n ń jẹ tí wọ́n ń gbé sínú abọ́ tí wọ́n ń jẹ wípé táwọn kan ń wò bàìbàì táwọn kan ń wò kọ̀ìkọ̀ì a wá rí i wípé títí wa ó funfun dáadáa ó funfun. ojú rẹ̀ sì ń pé èèyàn pé wá. tá a bá ti wá rí i wípé tiwa nìkan ló rí bẹ́ẹ̀ ọgbọgbọ́n báyìí òun náà làgbàlagbà fi sá fún màálù ọgbọgbọ́n láàárọ̀ àmọ́ fi dọwọ́ bo wípé mọ́jì orí bí wọ́n bá ilé rí ìní yó gbogbo wọn ni ó jẹ́ ń bẹ̀. ọ̀làjúdé la. bẹ́ẹ̀ ni flawless tí iṣu ẹni bá ta àdọ́wọ́ bò jẹ ni bẹ́ẹ̀ ni bá a ṣe wà yìí àmọ́ kẹ́kọ̀ọ́ tá a fi kú ni èmi àmọ́ sọ kínní o pé tẹ̀yìn èkú kódà ìgbà míì máa ń wà gan bókù bá kú tán gan wọn ò tún ránṣẹ́ èmi máa ń sọ wọn á tún kó kú gan ṣẹ́ ṣàmọ́ pé irú àwọn òkú tí wọ́n bá kú tára bá fún àwọn ìdílé wọn wípé ó dà pé kù rẹ̀ kì í ṣe àtọ̀dọ̀ Ọlọ́run wọ́n kàn tún pè é ní lágbájá o bàbá pòkún pópó àlàyé ní dáhùn ó yá ìdàrẹ́ tètè gbà àwọn tó ṣe ọ báyìí ó yá bá wọn kàn láàrin ijọ́ méje kò ṣe wọ́n báṣubàṣu kò ṣe wọ́n bọ́ṣẹ́ kì í ṣe ṣojú ẹ mọ̀ pé wọ́n tún ti rán òkú níṣẹ́ nìyẹn à ń kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ náà là ń kẹ́kọ̀ọ́ kò sẹ́ni tó mọ̀ tán àti pẹ̀lú sẹ́rí èdè Yorùbá ó jinlẹ̀ gan o flawless èdè Yorùbá ó jinlẹ̀ gan ó jinlẹ̀. Bákàrẹ̀ Tèmítáyọ̀ ara wa ni ẹ ṣàkùdédé àsìkò yìí fẹ́ ìga. ohun tí mo wá ń sọ òun náà ni wípé tí wọ́n bá wá ń sọ níbikíbi ẹ jẹ́ kó yé wọn pé ní EOB Live lórí ètò ẹwà Yorùbá abala kan bẹ́ẹ̀ tí a mọ̀ pé ní Yorubaa'bu kò sí ní tí ń jẹ́ wípé bí iṣu ẹni bá ta àmọ́ dọwọ́ bò jẹ ni bí kò ṣe pé bí iṣu ẹni bá tú
àmọ́ dọwọ́ bò jẹ ni. Ìtumọ̀ òwe náà ni wípé tí nǹkan bá ń dáa fún yàn, tí nǹkan bá ń ṣe déédéé, tí nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ fún yàn, kò ṣe dandan ìgbà tó bá tó polówó ara rẹ̀. Ẹ wo in fact àkọ́bí mi gan-an Oxford University ló máa wà. Eléyìí tí mo bí tẹ̀lé ìyẹn náà wà ní Liverpool. In fact last born mi gan-an pàápàá ọmọ yẹn àwọn ọmọ mi náà wọ́n ń ṣe dáadáa. Kò dáa. Ìtumọ̀ òwe yẹn nìyẹn wípé tí nǹkan bá ń lọ déédéé fún ọ, tí nǹkan bá ń ṣe dáadáa fún ọ, mọ́ pariwo ara rẹ̀ torí wípé ìròyìn ayọ̀ báyìí ọmọ aráyé wọn yìí fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí o. Wọ́n kí ọ o ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn nínú wọn dùn. Ṣọwárì tó bá dàbí ti bànújẹ́ kódà lómi lè wá lọ́sẹ̀ kan lọ́dọ̀ rẹ̀. Ẹ pẹ̀lẹ́ ọlọ́mọ níjà rírú ẹ̀ mọ́ àmọ́ kéékèèké ń gbà mo gbọ́. Ẹ wo Bọ́dá Azeez Sọ́lí Olúgbìlé láti ìlú Ìsẹ́yìn mo ràn ọmọ ẹbẹ̀ dímọ̀kọ. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi pín, ẹ bá mi tàn yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹ ṣé gan ni tí ẹ̀ ń gbọ́ ètò ẹ̀wà Yorùbá pẹ̀lú Adéọlá mi Ọlátúnjí Adéwẹ̀sì.